tí ìlú ò bá ti dá àti mùsùlùmí ìlú àti kìrìsìtẹ́nì ìlú àti babaláwo ìlú ló máa jìyà. Ọlọ́run ní wá látòkè láti tún ìlú wa ṣe. Ó ti yan olórí fún wa. Kò sí ẹgbẹ̀rún pásítọ̀, ẹgbẹ̀rún àfáà àbí ẹgbẹ̀rún babaláwo tí wọ́n lè change ìlú yìí àfi tí ìṣesí àti ìdá ìlú yìí bá yàtọ̀. Ìfàsẹ́yìn ìlú yìí dẹ̀ bẹ̀rẹ̀ látara bí tá à ń pè ní education. Àwọn èèyàn ti ṣì mú àmọ̀ yàtọ̀ nínú tá à ń pè ní education àti tá à ń pè ní school. Education means a theory or a body of knowledge or a process of imparting or acquiring a particular knowledge as a profession. Ohun tí wọ́n ń pè ní education ó ní pé kó lọ kọ́ ẹ̀kọ́ àti mímọ̀ kan láti lè solve a particular problem. Tí o bá wá rò yí pé o wà educated ṣùgbọ́n tó ní education lé lórí yẹn ò lè solve problem, o lọ sí school ni o wà educated. Torí pé gbogbo education ló gbọ́dọ̀ ní profession nínú. Education àti knowledge ni wọ́n jọ ń rìn. Ohun tí wọ́n bá fẹ́ fún yẹn gẹ́gẹ́ bí èèyàn ni pé ó fẹ́ fún ọ gẹ́gẹ́ bí profession. Kí là ń pè ní profession? Profession is a vocation where individuals are expected to apply their expertise in the service of others. Kí àdánwò ṣẹlẹ̀, kí èèyàn ní issue, kó wá ṣe wípé wọ́n ni wọ́n wá pè láti wá solve gẹ́gẹ́ bí profession ẹ̀. Ó ti wípé education ló ní knowledge. Ibi tí a ti wá fẹ́ acquire knowledge yẹn ó ní school. Kí wá ló fẹ́ dà fún wọn ènìyàn ó ní kó di profession ẹ̀. Ẹ jẹ́ ká fi ìjà ẹ̀sìn sílẹ̀ náà. Tó bá ti kírun wá wọná, tó bá ti gba Jésù lọ́ba, ò ní rí ìjọba ọ̀run wọ̀. Ẹ má fi ìṣẹ̀ṣe kalẹ̀ sí àwọn bàbá wa ní kò lè gbé wa débì kankan. Torí pé nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí Olúwa ló máa judge ẹ̀. Kò dẹ̀ sí ẹgbẹ̀rún wòlíì, ẹgbẹ̀rún pásítọ̀ àbí ẹgbẹ̀rún babaláwo tí ó lè yí ayé padà tí a bá yí padà fúnra wa. Ọ̀tọ̀ ní iṣẹ́ àdúrà nílùú, ọ̀tọ̀ ní iṣẹ́ tó yẹ ká ṣe nílùú. The essence of knowledge ó ní wípé kò lè fi solve problem. Wọ́n tó ń gbọ́ mi wà ní lábúrò lẹ́gbọ́n àbí lára. Ohun tó lọ study ní school yẹn kí ló ti fi ṣe? Ṣé n tó lọ study ní school yẹn ṣó ṣe solve social problem ṣá? Torí pé n tá ń pè ní knowledge ni pé kó solve problem. A presumed knowledge that cannot solve a problem is a waste of information. Ṣẹ́rí tí ìlú bá fẹ́ tẹ̀síwájú, education system wọn ni wọ́n máa kọ́ manage. Ohun tí ọmọ ìlú ó máa lọ study á máa jẹun tó máa give growth and development sílùú yẹn. Gẹ́gẹ́ bí Nàìjíríà, kí ló kàn wá pẹ̀lú criminology? Iṣẹ́ wo ló fẹ́ ṣe nílùú yìí? Ẹni tó lọ kọ́ English edu, iṣẹ́ wo ló fẹ́ ṣe nílùú yìí? Ká gbọ́ òyìnbó kò túmọ̀ sí pé yẹn wà educated, ó gbọ́ èdè lásán ni. Graduate wa pọ̀ lọ tí a wá ń sọ òyìnbó bí ọ̀pẹ rẹ̀, ṣùgbọ́n tí ó bá di bí ká solve problem wa lè solve ẹ̀. Mo rántí ìkànnú àwọn àgbààgbà ní Nàìjíríà tí wọ́n ń pè ní Harvard Ikoku. Ó ní wọ́n draw síbi 10 naira yẹn. Educationist ni bàbá yẹn pẹ̀lú kó jẹ́ politician. Ó introduce carpentry as a subject nígbà tí ó dá private school ẹ̀ sílẹ̀. Ohun tá a nídìí ní yunifásitì kì í ṣe bí èbó. Ohun tá a nídìí ní technical skills tó lè solve problems. Mélòó ẹni tó lọ study agriculture tí ó dá lómi soil àti clay soil mọ́. Ó wà nílùú wa ilẹ́ni tó study Yorùbá tó ṣe pé báǹkì ló ti ń ṣiṣẹ́. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló study physics tó ṣe pé manager ní nílé epo. The question is it about certificate or problem solving? Tó bá ṣe pé certificate ló fẹ́ fún wa ní development ṣe bẹ́ẹ̀ yìí náà lẹ́tùn máa bèrè yìí pé kéèyàn ní 5 years experience. Ẹni tí ó ṣẹ̀ṣẹ̀ jáde ilé ìwé ẹlẹ́ntẹ́ fẹ́ gbà síṣẹ́ àfikún ní 5 years experience níbo ni kò ti rí. Ṣùgbọ́n tó bá ṣe pé problem solving ni ìyẹn ò ní the experience nínú. Torí wípé gbogbo tó bá ti jọmọ́ technical or vocational skills on the job lórí bí èèyàn bá ṣe ń kọ́ ẹni ó ṣe máa dá sí lórí ẹ̀. Èèyàn ò ní kọ́ bábìn láyé ó dìgbà tí ó bá tó mọ onúgẹ̀ kó tó graduate. Ṣùgbọ́n tí èèyàn bá study economics ní school ó máa gba certificate ẹ̀ ṣùgbọ́n kò ní lè define ìyàtọ̀ láàrin want àti need. Ẹni tó study anatomy lónìí kò mọ yàtọ̀ nínú tí wọ́n pè ní esophagus, alimentary canal àti throat. Ṣùgbọ́n tí èèyàn bá lọ kọ́ furniture ó dìgbà tí ó bá tó mọṣẹ́ kó tó ṣe freedom. Bẹ́ẹ̀ ẹni tí ó bá lọ kọ́ bí wọ́n ṣe ń kọ́lé àbí ìdìrí. Mo fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé àwọn bricklayer tí wọ́n lọ ń ṣiṣẹ́ yẹn wọ́n mọ iṣẹ́ ju ẹni tó lọ kọ́ engineering lọ ní school. Torí pé tọ̀hún ìwé ló lọ kà àwọn yẹn wọ́n lọ practice ní theory ó dẹ̀ yàtọ̀ sí practical. Ohun tí ó lè mú ìlú rọrùn kó yàtọ̀ díẹ̀ ó ní pé ká create courses based on problem solving not based on certification. Ní ti tòótọ́ a lè fi gbogbo ẹ̀ kalẹ̀ ṣùgbọ́n kí ọ̀pọ̀ èèyàn máa lọ sí under technical vocational skills. Rather than ká kàn máa gba certificate ká máa sọ òyìnbó bí ọ̀pẹ rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló ti di vendor tán online. Approximately over 1.9 million people ni wọ́n ṣe JAMB lọ́dún yìí. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ̀ universities máa admit over 600,000 students. Àti sọ polytechnics àti colleges o. Automatically more than 1 million graduates ó ní àwọn institutions wa máa produce yearly. Kó tó di pé àwọn èèyàn graduate lọ́dún unemployment rate wulẹ̀ ti ga.
àwọn èèyàn kọ́kọ́ ríṣẹ́ àwọn èèyàn tún wá ń jáde iléèwé kò tún wá síṣẹ́ bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ iṣẹ́ wà ìṣe ìlú àti ìdá ìlú ni wọ́n fi ojú àwọn èèyàn síbẹ̀ nínú solutions wa ni pé kí Nigeria government kí wọ́n change curriculum educational system wa poor. I can say it frankly that ọ̀pọ̀lọpọ̀ ẹni tó jẹ́ graduate nílùú yìí wọ́n lè defend the certificate wọn kálukú kan lọ sí kíláàsì ni wọ́n dẹ̀ prepare fún exam ní kálukú ń prepare fún ẹni ebi ń pa tẹ̀ fún lóúnjẹ ẹ wá gbé oúnjẹ nìkan sẹ́gbẹ̀ẹ́ ó wá jẹ ẹ wá pè lólè ṣé tó bá kú ń kọ́ ṣèbẹ́yìn náà lè máa pè lọ́dẹ̀ tí ìjọba ọba ti bá wa dá sí gbogbo ìwọ tó wá ń fi ọmọ sílé ìwé tó o bá fẹ́ fi owó ṣòfò tí o dẹ̀ fẹ́ jẹ́ kọ́ ọmọ ẹ ṣẹrú lọ́la tí o bá dẹ̀ fẹ́ jẹ́ kí ọmọ ẹ máa wáṣẹ́ kiri lọ́la bí ọmọ ẹ ṣe ń kàwé bẹ́ẹ̀ náà ni kò jẹ́ kó máa ní skills o ẹ má jẹ́ kí ọmọ yín gbọ́ èbó nìkan ẹ kọ́ wọn ní technical skills ìgbà kan ń bọ̀ nílùú yìí tí òyìnbó ò ní wúlò mọ́ ta ló lè ṣe ló máa jẹun ìṣe ta ló lè sọ tí ìjọba ọba bá wa dá sí ìwọ náà mánéjì ìgbésí ayé àwọn fámílì ẹ o